Mo kí gbogbo ẹni lólùfẹ́ mi tó ń wò mí nílé lóko lẹ́yìn odi. Ṣé àlàáfíà ni mo bá gbogbo yín? Ọdẹ Odòbí. Ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ justice for Mohbad. Òun náà ni mo tún ní kí n sáré wá fi tó yín létí. Torí ìròyìn kékeré tó tẹ̀ mí lọ́wọ́. Mo ní kí n sáré wá fi tó ẹ̀yin lólùfẹ́ mi létí. Kẹ́ ẹ lè mọ ibi tí ọ̀rọ̀ justice for Mohbad tó gbé dé dúró. Ẹni lólùfẹ́ mi. Gbogbo alárí iṣẹ́ takuntakun tí Yomi Fabiyi ń ṣe, gbogbo alárí ìgbésẹ̀ tí Yomi Fabiyi tó ń gbé látàrí ká lè rí justice fún Mohbad yìí náà. Látàrí àwọn ìgbésẹ̀ tí Yomi Fabiyi ń gbé yìí, àwọn àṣírí kan tibẹ̀ tú tó fi hàn wípé àwọn ọ̀bàyéjẹ́ kan náà wà nídìí ọ̀rọ̀ yìí tí wọn ò sì fẹ́ jẹ́ ká rí justice for Mohbad. Ẹni olùfẹ́ mi, a gbọ́ wípé ọ̀gá ọlọ́pàá ti kọ ìwé sí Wùnmí pé kó yọjú fún interrogation. Wùnmí kọ̀, Wùnmí ò yọjú. Gẹ́gẹ́ bí Mr. Yomi Fabiyi tán ṣe ìlérí pé ọjọ́ Thursday ni ọjọ́ tán ní kí Wùnmí yọjú for the first day tí kò yọjú. Wọ́n tún ní káwọn wò díjọ́ Friday because ó parọ́ pé ara ọmọ wọn ò yá ní ọjọ́ Thursday yẹn. Bóyá irọ́ tó yí lọ́ọ̀yà ẹni kó pa nìyẹn, we don't know. Wọ́n náà máa fún di Friday pé tí kò bá wá yọjú níjọ́ Friday yẹn, ìgbésẹ̀ tó kàn tí àwọn máa gbé ni wípé àwọn máa lọ sí gbogbo port of entry, àwọn bọ́dà wa, àwọn airport lóríṣiríṣi láti má jẹ́ kí anybody escape nínú àwọn tí wọ́n suspect pé wọ́n mọ̀ nípa ikú Mohbad. Lórí tó àti lódodo ọjọ́ Friday pé Wùnmí ò máa yọjú o, tó fi hàn wípé àwọn kan wà lẹ́yìn Wùnmí, àwọn kan báàkì Wùnmí, àwọn alágbára kan báàkì Wùnmí. Who is Wùnmí tí odindi AIG máa ní kó yọjú fún investigation interrogation tí kò ní yọjú? Ẹjọ́ ta ló mọ èkó ló Wùnmí lọ́yọ̀ọ́? Ẹjọ́ ta ló gúnyán fún Wùnmí tó ní tọ́bi òṣòro? À ń sọ náà pé àwọn alágbára kan ló wà lẹ́yìn ẹ̀, ó dẹ̀ ti ń hàn náà pé àwọn alágbára ló wà lẹ́yìn Wùnmí lóòótọ́. Gẹ́gẹ́ bí Mr. Yomi Fabiyi ṣe ìlérí pé táwọn ò bá ti rí ní ọjọ́ Friday, àwọn máa tẹ ọkọ̀ létí lọ sí gbogbo àwọn bọ́dà tó wà ní gbogbo Nàìjíríà títí kan airport, gbogbo ibi tán rí pé èèyàn lè gbà jáde. Mr. Yomi Fabiyi mú ìlérí wọn ṣẹ o, wọ́n mú ìlérí wọn ṣẹ. Wọ́n ti lọ sí gbogbo àwọn borders tí àwọn èèyàn lè gbà jáde. Obvious àwọn náà ti sọ, wọ́n ti sọ mọ́rọ̀. Wọ́n ní tó bá sì wà nínú Nàìjíríà, a jẹ́ wípé kò lè rọ́nà jáde àfi tó bá ti wà nínú àwọn tí wọ́n sá lọ sí Tanzania kó tó di pé Mr. Yomi Fabiyi gbé ìgbésẹ̀ yẹn. But tó bá sì wà nínú Nàìjíríà, ọwọ́ máa bà. But ẹ jẹ́ ká kí Mr. Yomi kú iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe. Ọkùnrin gidi ni wọ́n, ọkùnrin 25 òun ni wọ́n. Nǹkan tó tẹ́rí sí yẹn kò yí sí o, kò yí sí nǹkan tó tẹ́rí sí yẹn. Wọ́n dẹ̀ ṣe ìlérí yẹn, wọ́n dẹ̀ mú ìlérí yẹn ṣẹ. Wọ́n ti lọ sí airport, wọ́n ti lọ sí bọ́dà dé Ìrókò, wọ́n ti lọ sí Sẹ̀mẹ̀, wọ́n ti lọ sí gbogbo ibi tó yẹ kí wọ́n lọ gẹ́gẹ́ bí ìlérí tí wọ́n ṣe. Ẹ lólùfẹ́ mi, mo fẹ́ kẹ́ bá mi fi èrò ọkàn ìtì hàn lábẹ́ comment station. Bí Mr. Yomi ṣe gbé ìgbésẹ̀ yìí, àwọn kan tún dìde. Bó tiẹ̀ ti lè jẹ́ wípé a ti mọ̀ wípé àwọn anti-justice náà ni. Torí ẹni tí ò bá kí ń ṣe ọ̀dájú abiyamọ, tí ò bá kí ń ṣe ìkà èèyàn, tí ò bá kí ń ṣe olórí burúkú ẹ̀dá, kò ní go against ìgbésẹ̀ tí Mr. Yomi Fabiyi gbé. And ẹ má dẹ̀ gbàgbé, ìgbésẹ̀ tí Mr. Yomi Fabiyi gbé yìí kò ń ṣe fún ọmọ tí Mr. Yomi Fabiyi nìkan o, kò ń ṣe fún ọmọ tèmi tẹ́ ń wò yìí nìkan o, kò ń ṣe fún ọmọ tí gbogbo olólùfẹ́ mi tẹ́ ń wò mí yìí o, fún gbogbo every citizen of Nigeria, kí irú ẹ̀ má lè ṣẹlẹ̀ sí wọn mọ́. Kódà àwọn anti-justice tó ń go against Mr. Yomi Fabiyi benefit ó máa kan àwọn náà. Torí pé kí ni àwọn anti-justice yìí tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ sí ọmọ wọn, tẹ́nìkan kan gbẹ̀mí ọmọ wọn unnecessary ní fọ́nà fọ́ṣù, ṣé inú wọn máa dùn sí? Ṣáwọn gan ò ní request fún justice?
but látàrí owó tí wọ́n ń gbà látàrí nǹkan tó fẹ́ jẹ tí kò jẹ́ kán gbọ́n kò jẹ́ kán lè sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà. Ìdí rẹ̀ tí mo ṣe ń sọ fún yín lórí ìfẹ́ mi pé ẹ̀yin náà ẹ fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section. Ẹ jọ̀ọ́ ṣé ìgbésẹ̀ tí Mr. Yomi Fabiyi gbé yìí ṣó burú bí? Ṣé ìgbésẹ̀ yìí ò dáa? Tó bá yẹ pé ìgbésẹ̀ yìí ò dáa ẹ̀yin náà ẹ fi hàn lábẹ́ comment section. But èmi gẹ́gẹ́ bí ẹnìkan ìgbésẹ̀ tó dáa ni. Torí pé kí ni àwọn kan dìde wọ́n ní ṣe bó ti lọ fẹjọ́ sùn ọlọ́pàá wọ́n ṣe jẹ́ kí ọlọ́pàá ṣiṣẹ́ wọn wọ́n ṣe jẹ́ kí ọlọ́pàá sọ fún àwọn tó wà ní port of entry gbogbo wa náà láti mọ àwọn ọlọ́pàá tá a ní Nàìjíríà èyí tó dá wà nù wọn èyí tó fẹ́ ṣiṣẹ́ takuntakun wà nù wọn. A rí nínú àwọn ọlọ́pàá tó ń sọ wípé tán bá fún òun ní go ahead lẹ́ni yìí within 48 hours àwọn àṣírí tóun máa mú jáde á surprise gbogbo ọmọ Nàìjíríà. Ṣé bọ́lọ́pàá ló sọ bẹ́ẹ̀? Ó ní bọ̀ tán bá ti sọ pé order from above òun ò dẹ̀ fẹ́ lù síṣẹ́ òun ẹjọ́ kí lẹ fẹ́ kí òun ṣe. Ó náwọn colleagues òun tán ṣagídí tán fẹ́ ṣiṣẹ́ yẹn bó ṣe yẹ kí wọ́n ṣe é. Ó ní àwọn náà wọ́n mọ ibi tán gbé wọn lọ báyìí. Tẹ́ bá ń gbọ́ ìlú ẹyẹ ń kọrin ohun ẹyẹ nìkan náà máa gbọ́ ń bẹ̀. Wọ́n ní ṣe bí wọ́n ló mọṣẹ́ ṣe ìwọ ló fẹ́ ṣiṣẹ́ lọ́ máa ṣiṣẹ́ yẹn bẹ̀. Wọ́n máa transfer wọn lọ ní síbi tí wọ́n ti ẹ̀ mọ̀ níbi tó yẹ pé ohun ẹyẹ nìkan náà máa gbọ́. Àwọn police post tó máa ń wà nínú igbó ibẹ̀ náà máa ń transfer wọn lọ. Àwọn àtẹ̀yẹ àti ẹranko wọ́n á jọ máa ṣiṣẹ́ pàdé ń bẹ̀. Ó nítorí ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọlọ́pàá ni wọn ò ṣe lè ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kán ṣe pé wọ́n ti ká wọn lọ́wọ́ kò order from above. Ẹ̀yin wá ní ìjẹ́kájẹ́ká ọlọ́pàá ṣiṣẹ́ wọn. Ṣé bọ́lọ́pàá ló yẹ kó ti ṣiṣẹ́ láti jọjọ́ yìí? Ṣọlọ́pàá ò gbọ́ sí ni? Ẹ̀yin náà ṣàgbọ́ nínú àwọn fídíò tá a ti ṣe sẹ́yìn tó máa sọ pé ìgò wáìnì kan pẹ̀lú ṣẹ́ńtì kékeré òun náà fi bẹ́rẹ̀ ọ̀rọ̀ mọ́lẹ̀. Can you imagine? Ẹni lè fẹ́ mi ẹ jọ̀ọ́ mo bẹ̀ ẹ bá mi share fídíò yìí. Mo fẹ́ kí fídíò yìí circulate fún àǹfààní àwọn tó ń sọ wípé ṣé ọ̀n lè jẹ́ kọ́ ọlọ́pàá ṣiṣẹ́ wọn ni? Ṣọlọ́pàá ò sí ní Nàìjíríà? Ṣé wọn ò gbọ́ pé Mohbad jáde láyé? Ṣé wọn ò rìpọ́ọ̀tù? Ṣé wọn ò gbọ́ sí? A gbọ́ pé wọ́n arrest ẹnìkan dè ní. Ṣé bí ọ̀gá ọlọ́pàá la gbọ́ pé wọ́n tún invite Wùnmí tí Wùnmí ò yọjú yẹn? Ṣé ní tọ́gà ọlọ́pàá lè invite tí ò yọjú? Tálámọ̀ tó wà lẹ́yìn ẹ wá ní kí Yomi má gbégbèsè kọ̀ọ̀kan pé bóyá gbégbèsè yẹn pé ìgbésẹ̀ yẹn ò tún dáa. Wọ́n tún bẹ̀rẹ̀ sí ní bẹnu àtẹ́lù wọ́n bẹ̀rẹ̀ sí ní bàjá. Olùfẹ́ mi ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sílẹ̀ ilé Global TV fáǹfààní ẹ̀yin tẹ́ ti subscribe ni o ẹ̀yin tẹ́ ti subscribe kúdòsí yín ni mo gbóṣùbà fún yín mo dúpẹ́ lọ́wọ́ yín mi ò jẹ́ fojú di yín èmi ò commonize gbogbo yín mi ò kódà àtàwọn tó ń bú mi gan lórí platform yìí gbogbo yín náà ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ because àwọn Yorùbá bọ̀ wọ́n ní dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ẹ tó mọ́jú thousands èèyàn ni ò tiẹ̀ wo bí tó wà o pé o tiẹ̀ lè wo platform mi o comment o bú mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ ṣé gan ẹ fi ń correct mi náà ni a lè rìn láyé yìí kó rí o má mi ṣé bí Mr. Yomi Fabiyi nìyẹn pẹ̀lú iṣẹ́ takuntakun tó ń ṣe àwọn kan tún ṣì ń bú that is Yorùbá for that bó ṣe dáadáa àwọn tó máa yàn yẹn àwọn tó máa bú abú ẹ kó o ṣe burúkú àwọn tó sì máa support ẹ pé yà ń tó ṣe yẹn dáa so bí àwa Yorùbá ṣe rí nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ kí mi mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ tún bú mi nídàkejì mo dúpẹ́ lọ́wọ́ yín torí pé kí ni tẹ́ ẹ bá wo prógámù mi báwo lẹ ṣe fẹ́ gbọ́ nǹkan tí mo sọ báwo lẹ ṣe fẹ́ bú mi so ó mì ní pé ẹ wo prógámù mi ẹ gbọ́ nǹkan tí mo sọ òun ló jẹ́ kẹ́ ẹ bú mi mo dúpẹ́ lọ́wọ́ yín torí pé kí ni ẹ rí mi ló jẹ́ kẹ́ ẹ bú mi mo dúpẹ́ mo mọ̀ pé ìjọkànjọkàn wà tó yẹ pé máa tún sọ nǹkan tó yẹ pé ẹ máa tún yìn mí ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì bí ìlú gangan so ẹni tó lè fẹ́ mi kí lẹ́yìn rí sọ̀rọ̀ yẹn wọ́n ti gbógun ti Yomi Fabiyi pé kò tún yẹ kó lọ sí port of entry kò yẹ kó lọ sí borders láti lọ report wọ́n dẹ̀ ní torí àwọn kan tó ń béèrè pé ok báwo ni àwọn immigration ṣe fẹ́ mọ àwọn tó fẹ́ sá lọ wọ́n dẹ̀ ló ti list gbogbo àwọn tó yẹ kó list bóyá ó dẹ̀ ti submit àwòrán wọn náà I don't know musa mọ̀ wípé ó ti gbé ìgbésẹ̀ yẹn ṣá ẹ̀yin náà fi ọkàn yín hàn tó bá yẹ pé nǹkan tó ṣe yẹn ó kù díẹ̀ káàtó èmi gẹ́gẹ́ bí ẹnìkan ohun tó ṣe yẹn ó tẹ́ mi lọ́rùn ṣó ti yé ẹ̀yin olùfẹ́ mi tí n bá tún gbọ́ any information
àtúnṣe ń follow gbogbo information yẹn náà àtúnṣe ń tẹ̀lé ibi tí ọ̀rọ̀ justice Mohbad tó gbé dé dúró báyìí òun ni mo sì ń sọ fún yín yìí tí n bá tún gbọ́ nǹkan kan lẹ́yìn ẹ̀ any information any fatal information tí mo mọ̀ wípé ó máa wúlò fún ẹ̀yin olólùfẹ́ mi ò ní hesitate láti mú wá fún yín but as at now ibi tó sì gbé dé nìyẹn and Yomi Fabiyi dẹ̀ tún ti ń planning another àlepele yìí ní press conference ó máa jẹ́ awareness gathering together láti fi ẹ̀hónú hàn fún gbogbo ọmọ Nàìjíríà pé àníṣe justice for Mohbad must come to pass. Wọ́n tún ti organize yẹn lọ́wọ́ báyìí pé gbogbo different states ni wọ́n invite kó wá síbẹ̀ Abẹ́òkúta ni o Ìbàdàn ni o Ọ̀yọ́ ni o Ọ̀ṣun ni o Oǹdó ni o Ìjẹ̀bú ni o Ìjẹ̀ṣà ni o Ìdànrè ni o nfa títí dé ilẹ̀ Yíbò any state tó bá lè volunteer láti wá wọ́n ní wọ́n welcome gbogbo wọn wọ́n ní wọ́n fẹ́ ṣe in massive way wọ́n ní steady tó wọ́n máa fi ṣe rally káàkiri gbogbo ìlú yẹn pé kàn ṣe lójú kan kàn dẹ̀ pass message yẹn to the whole world pé oríṣiríṣi media ló máa wá síbẹ̀ àwọn kan dẹ̀ tún ṣì ń sọ pé máa yí ò gbìyànjú tó àwọn kan dẹ̀ tún ṣì ń sọ pé máa yí ò ṣe dáadáa tó ó ti yẹ kẹ́ ẹ mọ̀ wípé àwọn tó ń go against yẹn àwọn anti justice ni mo ti ẹ̀ gbọ́ téèyàn kan sọ tán ní Yomi Fabiyi yóò ní right láti lọ sí port of entry Yomi Fabiyi yóò ní right láti lọ sí all those border police nìkan ló ní ẹ̀tọ́ àti ok nígbà tá a ní kí police ṣe tí police dẹ̀ wà kọ̀ tí wọn ò ṣe ń kọ́ ṣé kí àwọn citizen Nàìjíríà wọ́n dẹ̀ wá dákẹ́ pé ok o àti ní kí police ṣe bí police náà la gbéṣẹ́ fún ní àtijọ́ ìjọ yìí ok fine ẹni olùfẹ́ mi ẹ jẹ́ kí n tún pè yín sí àkíyèsí kan gọ́vnà kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni wọ́n jíyàwó ẹ̀ gbé àbẹ́kọ̀ wọ́n ní wọ́n jíyàwó ẹ̀ gbé within 48 hours táwọn ọlọ́pàá bẹ́ síta wọ́n tún ké gbàǹjarè o wọ́n ní kí àwọn àmọ̀tẹ́kùn kọ̀ọ̀kan àwọn OPC ẹni tó bá lè join pé kó join wọn kán lè get àwọn people yìí within 48 hours or 72 hours I don't know wọ́n máa ti get wọn o wọ́n ti get wọn o tó show wípé tọ́lọ́pàá bá fẹ́ ṣiṣẹ́ wọ́n máa ṣe but tí Mohbad ó dàbẹ́ pé something behind it ẹ wá ní ká dákẹ́ pé ṣe bá ti sọ fọ́lọ́pàá ṣé ọlọ́pàá ò mọ̀ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ọlọ́pàá mọ̀ sí náà wọn ò ṣe nǹkan kan ni wọn ò gbégbèsè ni order from above ni wọ́n kàn sọ AIG la ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ pé ó ṣẹ̀ṣẹ̀ ń gbégbèsè nsìn kọ́lọ́hún bá wa lọ́rọ̀ ẹ̀mí wọn kọ́lọ́hún jẹ́ kí ẹ̀mí Mohbad kó sí wọn lọ́kàn kọ́lọ́hún jẹ́ kán lè bá wa ṣe kó yanjú amúkáwé tán ẹlẹ́nu jagajaga kan sọ wípé Yomi Fabiyi yóò lẹ́tọ̀ àti lọ sí airport ṣé o rò pé Yomi Fabiyi kọ́ dédé lọ síbẹ̀ náà ni a ti gbọ́ tara ó máa ti gba authorization lọ́wọ́ àwọn tó yẹ kó gbà lọ́wọ́ wọn pé ẹ wo bí tábàrí ní káfíńkì ní ìdídà àwọn ọlọ́pàá wọn ò ní announce nǹkan tó yẹ kó announce o ṣe bójú wa ní Bobrisky tó ṣe pè sí House of Assembly tí ò yọjú tó fẹ́ sá lọ at the end of the day náà ṣé kò padà sá lọ náà gbogbo àwọn tó bá ti ń bá lágbára ṣe bó ṣe máa ń ṣẹlẹ̀ náà nìyẹn gbogbo gbèsè tó bá yẹ kán gbé lórí ọ̀rọ̀ wọn ọ̀ ní gbé torí pé kí ni wọ́n ti fẹ̀yìn tì wọ́n ti gbọ́kànlé wọ́n ti gbára lé wọn àwọn yẹn ti fún wọn lọ́kàn balẹ̀ pé má wọrí kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ àwa la ní Nàìjíríà àwọn òde nígbà wọ́n ní olójú òní lajú ẹ̀ sílẹ̀ kí tàlùbọ̀ wọ̀ tá a bá dákẹ́ tá a wá máa bá wa dákẹ́ òun ní Yomi Fabiyi ló ṣe gbé ìgbésẹ̀ tó gbé yẹn tí ó bá gbé ìgbésẹ̀ tó gbé yẹn bí gbogbo wọn ṣe máa sá lọ nǹkan kókó yà gan wọ́n ti lè má sá lọ gan tó bá ti rí pé kò sí pressure lórí wọn ẹ wo Wùnmí ìgbà tí ò sí pressure lórí ẹ ẹ wo gbogbo yẹn ń dá bí ẹdun tó rọ̀ bí òwe ó ń lọ sí party ó ń lọ sí birthday ó ń lọ sí gbogbo ẹ ó kàn ṣe yàlà yòlò ó ń ya fọ́tò ó tún búgà ó tún lẹ́nu ọ̀rọ̀ ìwọ tó fi ẹ̀sùn apààyàn kàn tó ń suspect yẹ pé ìwọ ló pa ọkọ ẹ ta ló yẹ kó láì lò kó jẹ́ pé lẹ́yìn justice tó bá ṣe rí pé ọwọ́ ẹ̀ mọ́ ẹsẹ̀ ẹ̀ mọ́ òun ló ṣe máa ṣe làwùlàwù bọ̀ tó rí pé wọ́n ti rẹ́ nífẹ̀ẹ́ yìí tì
wọ́n ti ní máa jó lọ kò sí nǹkan kan kò sí ohun tó fẹ́ fi ẹ́ ṣe àwa lálẹ́ kó ṣe bí ohun tó ń ṣe nìyẹn náà nísìnyí nígbà tó rí pé pressure yìí lé sìn ó ti ná pápá bọ́ra báyìí ó ti escape tó èmi mọ̀ wípé Wùnmí ò sí ní Nàìjíríà mọ́ I can bet you Wùnmí ò sí ní Nàìjíríà mọ́ but èmi mọ̀ pé bájábá fógún ọdún ẹ̀rùn ògùn náà ló ń ṣe wọ́n máa mú náà ni one day should be one day okay ó nìyẹn ọba olórí Ifọ̀ of Ifọ̀ ọba Sẹ̀míù of Ifọ̀ mò ń bọ̀ wá ní orí yẹn náà mò ń bọ̀ wá lórí yẹn náà ṣebí ìjọ tó ti ń ṣe kò sẹ́ni tó lè mú mi àwa la nífọ̀ èmi mo nà àwọn ọlọ́pàá lọ́wọ́ èmi mo nígbà lọ́wọ́ èmi mo làwọ̀ lọ́wọ́ ṣebí fún ara ẹ̀ náà ló fọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀ báyìí bí Wùnmí náà tún ṣe máa ṣe fọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀ náà nìyẹn wọ́n máa mú gbogbo wọn wọ́n máa mú wọn ọlọ́run ọba tó mú yàn kò ní lé ẹ̀kọ́ tó mú ẹ ṣíkún báyìí ló máa mú ẹ wo bó ṣe mú ọba Sẹ̀míù olórí Ifọ̀ olórí ilé ti Ifọ̀ Sẹ̀míù now ó ti ń dádé lẹ́lẹ́wọ̀n báyìí sí àwọn ẹlẹ́wọ̀n ti dádé fún mò ń bọ̀ lórí yẹn so kí ni nǹkan tí mo sọ lọ ni pé gbogbo ẹ ẹgbẹ̀rún Sàámú Wùnmí kò lè sàmọ́ lọ́hùn lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń bu ẹlú àtẹ́lu nǹkan tí Yomi Fabiyi ń ṣe ẹ rántí pé ẹ̀yin náà bímọ ẹ rántí pé ẹ bímọ o tí wọ́n bá èmi ò ní gbàdúrà pé kí irú ẹ̀ ṣẹlẹ̀ sọmọ yín torí mi ò lẹ́mìí burúkú irú ẹ̀mí tó ń gbénu yín òun kọ́ ló ń gbénu títí mi èmi ò ní gbàdúrà pé kí irú ẹ̀ ṣẹlẹ̀ sọmọ títí yín àmọ́ tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ sọmọ yín ṣẹ́nu yín máa dùn sí ẹ rò kẹ́ ẹ tó máa ṣe o ẹ lólùfẹ́ mi a ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ justice for Mohbad pẹ̀lú ìgbésẹ̀ tí Yomi Fabiyi gbé ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí Eleele Global TV fún àǹfààní ẹ̀yin tẹ́tí subscribe gbogbo ẹ̀yin tẹ́tí subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ yín tí n bá tún gbọ́ any information lórí ọ̀rọ̀ justice for Mohbad màá tó wá mú wá fún yín ẹ ṣé gan thank you for watching me ire o.